My name is Olami Koiki. Please share the program. It is very, very important. Today's program is the most important program we've done in the 4 years because what if they sign another treaty to keep Yoruba together, and that is the reason why they're calling for November 7th of all the kings. I don't know who of the king is going to be there, but what I can tell you is that there is an agenda to sign the Yoruba people back with the British amalgamation that has already expired, because what they renew agreements here, and they will not tell you this, but in terms of power, everything will be fine. But there is an agenda now that November 7th meeting is going to happen, but the inside core meeting is not going to happen in the broad daylight. Òru máa padà ṣe meeting yẹn. Gbogbo ìtọ́ máa ṣe fún yín láàárọ̀ irọ́ ni o. Gbogbo ìtọ́ bá televise fún yín láàárọ̀ irọ́ ni o. Ó di òru lọ́ máa gbé document lé wọn lọ́wọ́ olúkálùkù máa tọwọ́ bọ̀. Wọ́n fẹ́ sign Yorùbá padà sí amalgamation tó ti expire. Tẹ́yìn ọmọ Yorùbá bá gbà. Torí pé èmi nìkan kọ́ lọ́mọ Yorùbá, Ìgbòho kọ́ nìkan lọ́mọ Yorùbá, bàbá Akíntóyè kọ́. I am telling you this based on the intelligence that came to me some few days ago. But I've been busy and I'm back to my base now, and this is the time now that we raise the voice. Gbogbo ọmọ Yorùbá tó o bá ṣe ìtànfẹ́, you will be back as another amalgamation that could last another 100 years. So let's first listen to this. This was in 2017 when many of our comrades then realized that there's a danger. That danger must now be activated. But I want to know when Yoruba nation will go through the extent of releasing the people to know the truth. All they did was lies upon lies upon lies. But people like George Akinola knew the truth, knew that they were playing games with the Yoruba people, knew that there was no reason for us to continue with Nigeria. But what suppressed our people here? Now that we have a different media that is different from the NTA, the channels, the TVC, all these criminal media that do not have any value for Yoruba people, we have now been able to give many Yoruba people the understanding of an independent country. Who among the Yorubas are against Yoruba having its own independent country? When countries that are less than our population are countries today, if we refuse to do nothing, November 7th is the D-Day that another amalgamation is about to play out in the èmi náà wá ń béèrè lọ́wọ́ yín pé èwo nínú yín ló fẹ́ ṣe orí burúkú? Èwo nínú yín ló fẹ́ gba ìpè alájọbí? Mi mọ̀ bóyá àwọn èèyàn ń gbá mi dáadáa o. Èwo nínú yín ló fẹ́ ká fi ọwọ́ gbá ìyá mọ̀ pó ká fi bẹ́ẹ̀ pẹ̀lú òun? Ẹ sọ̀rọ̀ ní jẹ́jẹ́ báyìí nísìnyí o, kó tó di pé àwọn máa bẹ̀rẹ̀ sí ní máa gẹ́ra wa jẹ. Èwo nínú yín, mo trust yín Ọlọ́run Ògún gbọ́. No, èwo nínú yín ló fẹ́ tọwọ́ bọ̀wé sign another amalgamation, another 100 years fún àwọn ta ni? Fún ìran àwọn ta ni? The next 100 years ṣé mi àti yín máa wà lórí ilẹ̀? Ẹni bá ti ẹ̀dín lọ́kì tó sì ṣẹ́kù láàrin wa. No. Àwọn ọmọ tiẹ̀ náà á ti wà nínú gbèsè. Àwọn ọmọ náà ti wà nínú gbèsè. Ẹ̀dùn náà, èwo nínú ẹ̀yin bàbá yìí gangan. I am talking personally. As Koiki said, nísìnyí pé òun ni ọkọ lọmọ Yorùbá. Èmi wá ń bi yín nísìnyí pé ẹ̀yin bàbá yìí, èwo nínú yín gangan ni bàbá mi jẹ lówó? Ẹ kàn bọ́tà ẹ sọ fún mi. Èwo nínú yín ni pọ̀n yín mo kọ́ pọ̀n ìyálàyà bàbá mi ló jẹ ìrandíran ẹ̀ lówó? Ẹ kàn sọ fún mi. Ẹ jẹ́ kí n mọ iye tí wọ́n jẹ yín. Bóyá mo lè wá iṣẹ́ tí máa ṣe kiri sọ fún yín to protect my unborn. Ó yá ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó, kó má ṣèṣì fara lògìdán lójijì, ìgbọràn sàn jẹbọ rírú pẹ́ẹ́. Àwí fún yín tó o, ẹ̀yin ilẹ̀ ò gbà o.
Sharia law ti kanlẹ̀kùn o ẹ̀yin lẹ ò gbà o. Àwí fún yín tó ẹ̀yin lẹ gbà. Sharia law, are you ready? Dey see am. You dey feel am. Sharia law bill wọ́n ti gbé wọ house o. Èmi kọ́ ni mo sọ náà ó bú ṣìláàmù ẹ ti ranjú. Èmi kọ́ ni mo sọ. Ọlọ́yẹmí ọmọ Kóyèkí òun náà tó ti gbé information mi àti ti mú gbé bọ́nu. Bóyọ́dà mi àtàtà ó ti pariwo síta. Yorùbáwùyí mo sọ fún yín pé lórí ìkànnì tèmi tẹ pí sí lọ́wọ́ yìí. I am not here to beg anybody láti join Yorùbá nation mọ́. Tó bá wù yín kẹ́ join, tó bá wù yín kẹ́ join, tó bá dẹ̀ wù yín kẹ́ má join. Igi mú yín báyìí wọ́n á fi fọ́n fèrè. Àtàlátàbà bá àlàrúbá. Mítìnì àwọn ọba tí wọ́n ń lọ Kóyèkí ti pariwo síta o. Ṣé ẹ ti gbọ́? Àbẹ́ ẹ ti gbọ́? Ẹ má ti jà kalẹ̀ sọ́dọ̀ Kóyèkí. Ẹ já bọ́ sọ́dọ̀ àwọn oníṣàríà lọ. Ọmọ Yorùbá nígbà tá à ń sọ fún yín wọ́n ń lọ mọ́ ẹ̀sìn lọ́rùn. Wọ́n ní Yorùbáwùyí ọ̀bù ṣìláàmù ìwọ ọmọbìnrin ọ̀ṣìbẹ̀rẹ̀ Ọlọ́run ọ̀bù ṣìláàmù. Ìwọ tó jẹ́ ọmọ Yorùbá ọmọ aládé ìwọ náà jọ ìwọ̀n ń gbà yẹn onímọ̀ ń bú ṣìláàmù tó ti ń kílẹ̀ lójú ẹ̀ nísìn wípé ọ̀rọ̀ ṣìláàmù kọ́ lélẹ́yìn nísìn alpha market what's up kí ló máa ṣẹlẹ̀ pẹ̀lú Sharia law tí wọ́n gbé wọ house. Sharia law ti ṣe fẹ́ sí ẹ̀rìn náà fún Sharia law ó dẹ̀ ń wò mí kí ló ń wò mí fún ṣé bóun ló ń wò yẹn jẹ́ sáré help ẹ kí help situation ẹ kí sáré ka díẹ̀ fún ẹ bẹ́ẹ̀ wàá lọ kàyí tó kù lè máa kà lẹ́gbẹ̀ẹ́ mi tí máa ṣe ń kà nísìn kó máa kà lẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ kí n tó kà fún yín ẹ bá mi tẹ thumb up lórí show yìí. Iṣẹ́ là ń ṣe kì í máa yí ṣeré iṣẹ́ ọpọlọ níṣẹ́ ẹ ti wá iṣẹ́ là ń ṣe kì í máa yí ṣeré. Ẹ bá wa ṣí ẹ fún gbogbo àwọn ọmọ Yorùbá tọ́rọ̀ bóyá ọ̀rọ̀ ẹ̀sìn ni tọ́rọ̀ bóyá mùsùlùmí àti oníṣẹ̀ṣe ló ń jà tí wọ́n mọ̀ pé ìran Yorùbá ni wọ́n fẹ́ try kí wọ́n parẹ́. Ẹ jọ àwọn kan olè mọ̀ tó máa ń ṣe nínú Sharia law. Àwọn kan wo ni Sharia law kárì kí ló wà nínú òfin Sharia. Àwọn kan wo ló kárì. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé Sharia law yìí tán bá pass ẹ̀ ń sìn wọ́n ti ṣe first hearing nísìn tán bá ṣe second hearing àwọn onípọ̀jù ní house tán bá ti win ìdájọ́ yẹn let's be sincere ṣó máa kàn wọ́n. Àwọn Ishba wọ́n wà nílé Haúsá tó yẹ pé ó lóye ijó téèyàn lè jó ó lójú aṣọ téèyàn lè wọ̀ ó lójú irun téèyàn lè gẹ̀. Ìgbà tí ọmọ Buhari ṣe wedding ta ló lọ play fún? ní ẹ sọ̀rọ̀ ta ló lọ play fún? Ṣé àárín tọmọ Buhari wọ̀ ṣé kò sí nẹ̀nẹ̀ kò sí dẹ́ndẹ̀ ṣáwọn Ishba gbé àwọn ọmọ olówó tí wọ́n gẹrun oríṣiríṣi lọ síbẹ̀ ṣáwọn Ishba gbé wọn when people were coming out for them pé àwọn Ishba kí náà sọ wọ́n ní àlùkùránì ni ká má ní ẹ̀tọ́ láti challenge àwọn olórí wa. So definitely àwọn Ishba police tí wọ́n arrest èèyàn tí wọ́n nu àwọn èèyàn tí wọ́n ń jáwé èèyàn sí òwò definitely òfin wọn tálíkà ló mú. So Sharia law yìí sọ́mà ti pass ẹ̀ ṣó ti rẹ́dì wọ́n á nà mẹ́lòmíì dí àyà gbẹ̀yìn tẹ́ níta tún lára ẹ̀yà máa múra bẹ́ẹ̀ ṣe máa parẹ́ o wọ́n á nà yín tí tó máa nìkan gé apá yín àbí Sharia law nìkan gé apá náà máa ń gé apá tẹ̀sẹ̀ mẹ́kúntúrú mẹ́káfò ẹlẹ́mìí àṣà lọ kú tọ́nu ogun gbọ́ Ọlọ́run ẹ̀mí ọmọ Yorùbá ò gbé wọn ò lè géèyàn mẹ́wàá lọ́wọ́ kẹ́ tó sádànù ṣùgbọ́n Sunday Igboho sọ fún yín gba ẹ̀ sọpẹ́ lẹ́bọ̀ ni àwọn tó wọn aṣẹ lẹ́bọ̀ tó jẹ́ kọ̀ǹfàmù ẹlẹ́sìn wọ́n ti pa ṣébi ni ó dẹ̀ ń wò mí inú ti ń bí ẹ̀ inú tó ń bewúrẹ́ tó ń fẹsẹ̀ halẹ̀ kí ni yóò folówó ẹ̀ ṣe jẹ́ help situation ẹ̀ kà sáré lọ sí bí akálọ̀ká ní Daily News. A bill seeking to make Sharia law not just a personal matter in the Constitution has been rejected in the House of Representatives ní first hearing. Sharia law. Sharia law.
Sharia law ẹ̀yin náà pé the bill seeking to make Sharia law not just a personal matter in the constitution has been rejected in the House of Representatives. A bill seeks to amend section 24, 262 and 277 of the constitution by removing personal in application of Sharia law. Constitution 1999 constitution a ní fraud ní abẹ́ àsọ fún yín kéèkì ẹlẹ́nu jábàjábà Yorùbáwùyí aláwọ̀ ló ti yàn ta ṣáà tẹ̀ ń bá fa ẹ̀ ẹ̀tẹ̀ ìdúná tí Tinubu bá wá kó ń bẹ̀ wọ́n ti ń reject ẹ̀ nísìn àwọn tó wọ́n ti ń vote fún wọ́n pọ̀ ju àwọn tí wọ́n reject ẹ̀ lọ ṣẹ̀pọ̀ àná pọ̀ jù ní house kàtà sọ pé wọ́n ti ẹ̀rí ṣe lásìkò Tinubu tí Tinubu bá wá kó ń bẹ̀ nǹkan tó kó èkì ti pariwo síta o ó láwọn bàbá tó máa lọ ṣe mítìnì ẹ máa rí tiwọn náà wò bí ìran. The sponsor of the bill Aliyu Misau ẹ tó sponsor bill yẹn nìyẹn ìròmí tó ń jó lórí omi kí ló sọ pé nílùú ẹ̀ ń ṣe no èrò tó ń jó lórí omi kí ló sọ pé nílùú ẹ̀ ń ṣe ẹ bá mi parí ẹ̀ sí comment section. The sponsor of the bill Aliyu Misau said commercial entities find it difficult to operate, noting that the constitution did not envisage entity like Jazz and Taj banks. Fẹ́ fi yẹn kó yín ní gúrúmù. Fẹ́ fi yẹn gbé yín mọ́ra. Ọmọ akó yín ní gúrúmù. Jazz and Taj banks. Ó ní báǹkì àwọn ìsìlámì àbí ìsìlámù tó jẹ́ wípé àwọn èèyàn máa rán ọ̀nà ẹ̀ tẹ́ bá yáwó níbẹ̀ ẹ̀ ní san interest torí pé kẹsàn interest wọ́n ní àràámù ni and under Sharia law ẹ má lè yá owó ẹ bá lè yáwó kẹ má ro kò fi dá ẹ ṣáà ní san interest táwọn èèyàn wá ń sọ wípé however many lawmakers interpreted the move as an attempt to broaden the scope of Sharia law, which is often limited to marriages, inheritance, and other personal issues. So ẹ máa mú kan ni ṣé kí wọ́n ṣe Sharia law tí Jaiz and Taj banks tó máa operate tó jẹ́ wípé tẹ́ bá yá owó ẹ ní san interest sórí ẹ̀ and it will be èmi kọ́ ni mo sọ o àwọn house náà sọ o wọ́n náà máa wá extend ẹ̀ sórí inheritance yín marriage yín bí kẹ́ máa fẹ́ ọmọ ọdún 6 àwọn ọmọ yín kọ́ máa lọ lé ọkọ lọ́mọ ọdún 3 kí ló tó wá ń bínú ní ṣiṣẹ́ mi ni mo sọ òun ṣe ẹ má bínú yẹ pẹ̀lẹ́ ó yẹ listing. However, many lawmakers interpreted the move as an attempt to broaden the scope of Sharia law, which is often limited to marriages, inheritance, and other personal issues. Bamidele Salam, a lawmaker from Osun State, first time. Àwọn lawmaker wa wọ́n yà sọ̀rọ̀ sókè ọ̀rẹ́ tí wọ́n á bá wọn ṣe kó àwọn náà máa ń lọ pátí wọ́n máa ń lọ ṣe fàájì bá bí yín rèké lọ pátí kan wọ́n á bẹ́ ikùn yín igi làwọn ìṣìpọ̀ máa fi nà yín ṣe pé jọ̀wọ́ wọ́n sọ̀rọ̀ pé màálù àwọn anywhere tí màálù ọba ti wà làwọn security àwọn máa wà abẹ́mọ̀ so bí wọ́n máa káwọn ìṣìbá náà wà fún security nílẹ̀ Yorùbá tóníkálukú ti bá báyìí o tóníká èmi wà bí ìsìn òtútù ló ń rún mi tèmi bá mi síbí Sharia law ti bẹ́ẹ̀ yín náà Nàìjíríà oníkálukú máa jẹ breakfast time tá a máa jẹ láàmú. Bamidele Salam, a lawmaker from Osun State, said the bill should be rejected because it has the potential to derail
the freedom enjoyed by all religions in Nigeria. So ìjà orí Facebook lẹ́yìn ń jà. Àwọn tó wà ní house náà mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ẹ pé wọ́n dá sí yàn pé òwèrè làwọn eléyìí ẹ̀yin ò mọ̀ wípé nǹkan ń kán lábẹ́lẹ̀ ohun tó ń kàn yẹn gangan òun ló fẹ́ kílí ẹ̀sìn ìsìnlẹ̀ fẹ́ rí mi kọ́ ni mo sọ ọ́ kẹ́ má rànjú mọ́ mi o. Gbogbo àwọn orílẹ̀ tó kù pásítọ̀ mi tó yẹ pé ṣọ́ọ̀ṣì ẹ̀ ní bísínẹ̀sì ẹ̀ ó máa sá lọ ni mo jẹ́rìí àwọn oníṣẹ́ ìṣe wọ́n sá oríṣiríṣi sí wọ́n á rúbọ payín ni tí ń máa ta. We must be careful with any changes to the constitution that could further widen division in Nigeria. Má ṣe o wọ́n ní káwọn wà very careful pẹ̀lú any changes nínú constitution tó lè further widen the division of Nigeria because they want to keep Nigeria as one. That is where the business center ti wọn nìyẹn tí wọ́n ti ń jẹ tí wọ́n ti ń mú nìyẹn. So they want to keep Nigeria as one. But ask yourself tí Tinubu bá kò ń bẹ̀ tọ́mọ Haúsá mi bá gorí oyè wetin go sup kí ló máa ṣẹlẹ̀ èmi kọ́ ni mo sọ. We must be careful with any changes to the constitution or that could further widen division in Nigeria. In any case, the matters my colleagues seek to address are already covered by existing law, he said. Mr. Salami no sọ bẹ́ẹ̀ wípé law ti family àwọn colleagues àwọn gbé wá yẹn no he say no but let's go it forward. Similarly, Awaji Inombek Abiante Sherry, you say we are one Nigeria and I can't even pronounce that man's name very well because so the bill should be stepped down because of the danger it holds. On the other side, several northern lawmakers on the others tẹ̀ pé èèyàn kan sọ̀rọ̀ láti ilẹ̀ Yorùbá ẹnìkan sọ̀rọ̀ láti bóyá Igbo làwọn ti wá I don't know but on the other side several northern lawmakers supported the bills. ó ṣòkè mí náà wò bẹ́ẹ̀ stating that the proposed is harmless. Sharia lòun ṣe nǹkan kan ẹ jẹ́ àgbà bẹ́ẹ̀ èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o àwọn tí wọ́n sọ lè fẹ́ gbórúkọ wọn yìí Seidu Abdullahi Ado bí ara ọmọ Ado báyọ̀ Ahmad Satomi and others spoke in support of the bill. ó ṣòkè ṣé o pé èèyàn kan láti ilẹ̀ Yorùbá èèyàn kan láti ilẹ̀ Igbo bẹ̀tẹ̀ àwọn eléyìí àwọn mẹ́ta wọ́n tún ní and others. However, the opposition of the bill was fierce when it was put to question by Deputy Speaker Ben Kalu. The nay had it. Àwọn tó ń láwọn ò gbà ó dà pé àwọn iná ṣì ń wìn ní báyìí ṣe pé fẹ́ sí ẹ̀rìn nìyẹn tó bá ti pọ́n bẹ̀rẹ̀ sí ní kó wọn ní igi nísìnyí pé if you do pẹ́ńkẹ́ tí a bá ẹ everybody go keep quiet. What if the man pass it to law? Are you ready? Ìjà gbọ́rọ̀ lẹ́nu Koiki Láyọ̀mí ọmọ Koiki. I just love that name. Bàbá mi àtàtà ó ní ọmọ Yorùbá ó ní ẹ̀dìdé ńlẹ̀ ó ti gbé nǹkan dé ó ti gbé ohun tí ẹ mọ̀ ọ́ jẹ́ dé. Koiki ló sọ bẹ́ẹ̀ o. Bàbá wa kù lọ́dọ̀ Koiki máa lọ sọ́dọ̀ Tinubu aid. Mr. Bayo Onunuga kí ni wọ́n lè ń wò yẹn wọ́n ní Nigeria may end up like Somalia if not reformed. À ń bọ̀ lọ́dọ̀ òun ṣùgbọ́n jẹ́ ká lọ sọ́dọ̀ Koiki náà mo láìkẹ́ Koiki a máa ń kújùkújù èmi náà láìkẹ́ wàhálà ní wàhálà méjì. Ìwọ kọ́ máa jẹ́ ká lọ sọ́dọ̀ tiẹ̀ ká kọ́ lọ sọ́dọ̀ Koiki náà màdẹ́wà tó ti wá sọ̀rọ̀ díẹ̀ máa wá play tiẹ̀ náà
My name is Olami Koiki. Please share the program. It is very, very important. Today's program is the most important program we've done in the 4 years because what if they sign another treaty to keep Yoruba together, and that is the reason why they are calling for November 7th of all the kings. I don't know who of the king is going to be there, but what I can tell you is that there is an agenda to sign the Yoruba people back with the British amalgamation that has already expired because what they renew agreement here, and they won't tell you this, but in terms of power, everything will be fine. But there is an agenda now that November 7th meeting is going to happen, but the inside core meeting is not going to happen in the broad daylight. Gbogbo ìtọ́ máa ṣe fún yín láàárọ̀ irọ́ ni o. Gbogbo ìtọ́ bá tẹlifáìsì fún yín láàárọ̀ irọ́ ni o. Ó di òru lọ́ máa gbé dọ́kúmẹ́ǹtì lé wọn lọ́wọ́ tólúkálukú máa tọwọ́ bọ̀. Wọ́n fẹ́ sáìnì Yorùbá padà sí amalgamation tó ti expire. Tẹ́yìn ọmọ Yorùbá bá gbà torí pé èmi nìkan kọ́ lọ́mọ Yorùbá, Ìgbòho kọ́ nìkan lọ́mọ Yorùbá, bàbá Kítóyè kọ́. I am telling you this based on the intelligence that came to me some few days ago. But I've been busy and I'm back to my base now. And this is the time now that we raise the voice. Gbogbo ọmọ Yorùbá tó o bá ṣe ìtànfẹ́, you will be back as another amalgamation that could last another 100 years. So let's first listen to this. This was in 2017 when many of our comrades then realized that there's a danger. That danger must now be activated. But àwọn tó náà wọ́n ṣe Yorùbá nation tẹ́lẹ̀ will go through the extent of releasing the people to know the truth. All they did was lies upon lies upon lies. But people like George Akinola knew the truth, knew that they were playing games with the Yoruba people, knew that there was no reason for us to continue with Nigeria. But what suppressed our people here? Now that we have a different media that is different from the NTA, the channel, the TVC, all these criminal media that do not have any value for Yoruba people, we have now been able to give many Yoruba people the understanding of an independent country. Who among the Yorubas are against Yoruba having its own independent country? When countries that are less than our population are countries today, if we refuse to do nothing, November 7th is the D-Day that another amalgamation is about to play out in Nigeria. Ẹgbọ́n, Koiki ń béèrè lọ́wọ́ yín. Èmi náà wá ń béèrè lọ́wọ́ yín pé èwo nínú yín ló fẹ́ ṣe orí burúkú. Èwo nínú yín ló fẹ́ gba ìpè alájọbí. Mi mọ̀ bóyá àwọn èèyàn ń gbá mi dáadáa o. Èwo nínú yín ló fẹ́ ká fi ọwọ́ gbá ìyá mọ̀ pó ká fi bẹ́ẹ̀ pẹ̀lú òun. Ẹ sọ̀rọ̀ ní jẹ́jẹ́ báyìí nísìnyí o kó tó di pé àwọn máa bẹ̀rẹ̀ sí ní máa gẹ́ra wa jẹ. Èwo nínú yín, mo trust yín Ọlọ́run Ògún gbọ́. No, èwo nínú yín ló fẹ́ tọwọ́ bọ̀wé sign another amalgamation another 100 years fún àwọn ta ni? Fún ìran àwọn ta ni? The next 100 years ṣé mi àti ìmọ̀ wà lórí ilẹ̀? Ẹni bá ti ẹ̀dín lọ́kì tó sì ṣẹ́kù láàrin wa. No. Àwọn ọmọ tiẹ̀ náà á ti wà nínú gbèsè. Àwọn ọmọ náà ti wà nínú gbèsè. Ẹ̀dùn náà, èwo nínú ẹ̀yin bàbá yìí gangan. I am talking personally. As Koiki said, nísì pé òun ni ọkọ lọmọ Yorùbá. Èmi wá ń bi yín nísì pé ẹ̀yin bàbá yìí, èwo nínú yín gangan ni bàbá mi jẹ lówó. Ẹ kàn bọ́tà ẹ sọ fún mi. Èwo nínú yín ni pọ̀n yín mo kọ́ pọ̀n ìyálà ìyàbọ̀ bàbá mi ló jẹ ìrandíran ẹ̀ lówó. Ẹ kàn sọ fún mi. Ẹ jẹ́ kí n mọ iye tí wọ́n jẹ yín. Bí mo lè wá iṣẹ́ tí máa ṣe kiri sọ fún yín to protect my unborn generation to come. Ẹ jẹ́ sign ẹ̀. Ọlọ́run Ògún gbọ́. Ṣé ó lè sign ẹ̀ ṣá? Ṣé máa sign ẹ̀? Àjọ ń ṣàwàdà ni. Àwàdà lẹ́ ń ṣe. Àwàdà ni. Koiki ẹ lọ fọkàn balẹ̀. Àwàdà ló ń ṣe.
kí la ṣe fún yín wọ́n tààrà nínú gbá yín gangan ó dà pé mi ò fẹ́ mọ̀ ẹ ń ṣàwàdà ni ẹ jẹ́ faṣọwé ẹ̀ ṣẹ́gun ẹ ní faṣọwé ẹ̀ ṣòro kí lè bá sọ pé a ṣe fún yín ẹ jẹ́ ká kọ́kọ́ play fídíò kan fún yín nísìn ibi tí mo ti ẹ ń lọ ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ yẹ kí n yà síbẹ̀ kí n kọ́kọ́ play fídíò kan fún yín 139 billion ṣe é rántí láyé Buhari ní adisirika àbí kí lórúkọ ẹ̀ bí Sirika àbí Sri Lanka lórúkọ ẹ̀ minister of aircraft àbí aviation àbí kí náà pè 139 billion naira ni wọ́n fi kún plane yẹn dàdé ní ìsìn àwọn ará Ethiopia ti fi plane yẹn kó ẹrù padà wọ́n ti yọ Nàìjíríà tó wà lára ẹ̀ kú kí ló ti di ẹ̀bọ síta ṣàgbẹ́ni tì mọ́ so you want us to continue for the next 100 years ẹ jẹ́ kí n play video yẹn fún yín. Former President Muhammadu Buhari. Now, a week ago, when former President Muhammadu Buhari was still in office, the federal government unveiled Nigeria Air, saying that 35 of them are expected in 5 years. But since the unveiling, which took place at the Nnamdi Azikiwe International Airport in Abuja, there's been controversies on the actual ownership of the plane between Nigeria and Ethiopia. The Boeing 737-800 aircraft has an Ethiopian registration number, ETAPL. Another wonder for many is why the interior of the aircraft wasn't displayed at any point, insinuating that only the body is Nigeria's. Well, the House of Representatives has summoned the Ministry of Aviation to come for clarification Tuesday, June 7, with all personnel and documents in connection with the aircraft, which was painted with 139 billion naira. What? Meanwhile, checks from a live tracker flight trader is showing that Ethiopia Airlines has removed Nigeria Air from the body of the plane and now using the same aircraft that was shown to Nigerians as their national carrier. The aircraft was said to have returned to Addis Ababa the next day after the display at the airport here in Abuja. Well, the reasons for the branding and subsequent removal remain undisclosed by both the Ethiopia Airlines and the Nigerian government led by Buhari, who made sure that the glory was given to their tenure. Now let's have some reactions to this. On Facebook, Smith is tweeting and he says, "Now wow, airline where Akwa Ibom the run, Naim Almighty FG no fit run, just like the way where them no fit build refinery till single individual can't build them." Now wow. Also reacting to that is Chukwuemeka, who says, "I rather trek than enter this their airline." For Godwin, one can now come to the conclusion that a man without integrity, discipline and honesty was saddled with the responsibility of our airspace for the past 8 years. Austin says Buhari. If total, I want to say another 100 years. But I won't lay. No, but I want the same people yìí. Tẹ́ bá pàṣọ dàṣẹ pàwàdà ni. Kì í ṣe the same set of people. 13 ruled since 1960. Don't let she rule this thing. I got 2-time minister, 3-time governor, kini time kini kan. Ẹ̀yin náà lè ṣe rule. Ẹ̀yin náà tó ń fi àwọn ọmọ yín sí, àwọn uncles yín, àwọn nepotism Nigeria ló wà. Bẹ́ẹ̀ ká àwọn uncle yín sí, lẹ́ ká àwọn children yín sí, àwọn grandchildren yín gan ti gba post. So is this the way tẹ́ máa rule àwa for the next 100 years? Ẹ má gba èpè o. Ẹ má ẹ̀kọ́ nípa ọmọ àtọwọ́ bọ̀dì ṣépè fúnra wa o. Ẹ má ẹ̀ka sọ́dí nǹkan mi o. Ẹ má gba èpè alájọbí o. Ó tún mọ̀ dàbí orí burúkú báyìí nísìn. Èmi ti rí bí ọ̀nà mi mo ti fojú wo nísìn o. This is the way that I continue. Ó máa fẹ́ lágbára díẹ̀ o. Ogun gan. Ó máa fẹ́ lẹ́tìkẹ́ díẹ̀ ni. Kó má dìpọ̀ máa tì bó tẹ́lẹ̀ pèdé fúnra wa. Ẹ máa rí bẹ́ẹ̀ nípa àwọn kan kó fẹ́ máa rí àwọn kan fín. Àwọn òǹbú ọba kì í bú jòyè kì í bú àgbàlagbà. Ṣùgbọ́n ànígbà kẹta rán wa o.
Ọlọ́run mo fi bẹ̀yìn tabarẹ́ ẹni tí bàbá mi gangan personally tabarẹ́ ẹni tó jẹ lówó tàbí bàbá mi jẹ lówó ètè sọ nísìn kí n lọ ṣiṣẹ́ kí n san fún yín. Ẹ̀yin náà ń ṣeré ni ogun gbọ́ ẹ̀ ń ṣe àwàdà ni. Mo jẹ́rìí àwọn bàwá Kóìkì ń bá wọn ṣeré ni. Ẹ níkà o, ẹ dájú o, ẹ burú o, ẹ dẹ̀ kí ẹ̀ kí tẹ́nibọ̀dì má bàjẹ́. Ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu bàbá wa Ọ̀nànúgà Tinubu èdì àwọn agbẹnusọ Tinubu nìyẹn. Wọ́n ní Nigeria may end up like Somalia if not reformed. Tinubu aid Ọ̀nànúgà àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn. Mr. Bayo Ọ̀nànúgà ẹ jẹ́ àká tí wọ́n sọ. Nigeria may end up like Somalia if not reformed. Tinubu aid Ọ̀nànúgà published on October 24, 2024 by Ochogu Sunday. I don't call it 24th. Okay. The special advisor to President Bola Ahmed Tinubu on information and strategy. Bayo Ọ̀nànúgà has said, except for the ongoing reforms, Nigeria economy would have ended up like that of Somalia. Àdúpẹ́ lórí bọ́n ṣe ń bá wa reform Yorùbá gba ọpẹ́ wa. Wọ́n táwọn bá máa reform ẹ̀ báyìí ni Nigeria máa ti di Somalia. Ọ̀nànúgà spoke on Thursday while reacting to the public outcry on economic hardship occasioned by some policies of President Bola Ahmed Tinubu-led government. According to him, Nigeria have been very impatient to see through the government's reform policy. Outcry ẹkún kílẹ̀ ń sun. Ẹni náà yẹ sunkún náà kí ló tẹ̀ ń sunkún pẹ̀lú le. Ṣéèdù ti lé ní wọ́n ní ẹni sùúrù ẹ má sunkún mọ́ ẹnu ojú yín nù. Lẹ́yìn òkùnkùn bírímù ìmọ́lẹ̀ ń bọ̀. There is light at the end of the tunnel. Wọ́n ní ẹ má ké mọ́. Wọ́n ní you guys have been impatient ní sùúrù rárá. Kéèyàn ní Nigerians ò ní sùúrù. Ṣé tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí bí ebi ṣe ń pa àwọn èèyàn ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí tó lè ṣẹlẹ̀ ní another country. Kógun má ti dé kó lọ́ọ́ má jẹ́ ká rí ogun. Ẹ wá ní Nàìjíríà ò ní sùúrù tọ̀. Èèyàn ọmọ Nàìjíríà wọ́n lè lọ ṣe sùúrù. Ẹ lọ fọkàn balẹ̀. Bàbá Tinubu máa gbé wálẹ̀. Ẹ lọ fọkàn balẹ̀. Mi kàn wá mọ̀ pé sọ̀rọ̀ Tinubu bá gbé wálẹ̀ tán. Bí táwọn ará bí bá débẹ̀ bí wọ́n máa gbé sókè padà. Wọ́n máa sáyìn 100 years fún wa tó ní kálukú ta nìyẹn. Ṣùgbọ́n Elédùmarè ò ní gbà fún yín. Orílẹ̀-èdè Yorùbá á dúró. Orílẹ̀-èdè mi á dúró. Torí ìyà yìí ti pọ̀ jù. Odùduwà Republic á dúró. Yorùbá nation máa dúró. Òmìnira á dé. Yorùbá nation á dúró. Òmìnira á dé. Ìyà yìí pọ̀. Ìyà yìí pọ̀ o. Ẹ ti gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn wàhálà yìí pọ̀ jù. According to him, Nigerians have been very impatient to see through the government to reform policy. Through the government reform policy, yes. Ọ̀nànúgà, who acknowledged that the nation's economy is weak, said the ongoing economic reform will offer the country opportunity to become a productive economy. Bí wọ́n ṣe ń reform ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ní sọ́dọ̀ àwọn tí ń reform kí Nàìjíríà lè di productive economy. So Nigeria wà productive tẹ́lẹ̀. Náà kí làwọn factories tẹ̀ ti dá kalẹ̀? Àwọn companies wo lẹ ti ṣe? Tí Nigeria máa fi wà productive. A country where you import everything you use. Your currency
kò sí never ṣe sí will be depreciated totally and the economy will be down. Lákùnrin bá mi download tap send o ẹni ṣe àgbákò gbogbo owó là ń ṣẹ́ gbogbo owó ní anywhere tẹ́ bá ti fẹ́ ṣẹ́wó tẹ́ bá ti wá download rẹ̀ ẹ dákun ẹ mọ́ gbàgbé láti lo promo code mi Abiola TTS òun lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀ ní ṣeré ibú ẹ dákun ẹ̀ ní ṣàgbákò ẹ dákun ẹ lo promo code mi ẹ̀ ní ṣeré ibú ẹ̀ ní ṣàgbákò gbogbo owó náà ló ń ṣẹ́ à ń ṣẹ́ wá sí send owó sí Nàìjíríà ẹ dákun ìbá ṣe pound lẹ́fẹ̀ẹ́sẹ̀ ìbá ṣe náírà ìbá ṣe dọ́là ìbá ṣe gbogbo owó pátá là ń ṣe aṣẹ́wó ń kí yín o aṣẹ́wó iná ní nǹkan àwọn lọ́nà méjì lẹ́yìn ká ṣiṣẹ́ aṣẹ́wó ẹ dákun lórí tap send lọ́nà méjì o iṣẹ́ aṣẹ́wó yìí ni ẹ dákun ẹ bá wa aṣẹ́wó ẹ̀ ní ṣàgbákò ẹ̀yin tẹ̀sí tí kàn sí rẹ́nísìrì ṣèpù rẹ́nísìrì ṣèpù ẹni àrùn tó bá ń yọ yín lára lágọ̀ọ́ ara ẹ kàn sí iléeṣẹ́ rẹ́nísìrì ṣèpù ẹ bá dẹ̀ tún fẹ́ olólùfẹ́ renis connect ló lè ṣe o òkè kan la fi ń pẹyẹ mẹ́fà èyí tẹ́ fẹ́ kọ̀ǹpánì mo ti dàgbà lóní nẹ́ẹ̀sì mọ́ ń pààyàn o lóní kẹ́ ẹ máa dá sí i ẹ máa dá dúró ẹni ọlọ́run má jẹ́ ń sàdánì kan jẹ́ sàdánì kan mú sàdánì kan gbénú pálọ̀ bí ọmọ ẹran ọlọ́mọdé sàdánì kan jẹ́ o wọ́n jà sàdánì kan mú àdánì kan gbénú pálọ̀ bí ọmọ ẹran àní ṣe àgbákò owó ẹ o ẹ dákun torí ọlọ́run èwo nu yín ló ń wá kọ̀ǹpánìọ̀ iléeṣẹ́ renix connect ní ẹ̀kan sí nǹkan wá bóyá nǹkan ọmọkùnrin kéré náà àbó ṣe kinní kan àbí èèyàn fẹ́ àrùn kan níṣe nílẹ̀ bí ẹni ṣe nílẹ̀ àgọ́ ara oríṣiríṣi làwọn ń tírìtì wọ́n ṣe ń fi tewé tegbò bẹ́ẹ̀ ni wọ́n fi ń ṣèwòsàn bẹ́ẹ̀ ni wọ́n ti modernize rẹ̀ ṣé oníkóró wọ́n ní iléeṣẹ́ ní Amẹ́ríkà mi bí iléeṣẹ́ wọn sì wà ní Nàìjíríà náà ẹ kàn sí wọn àwọn kinní wọn lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi o tẹ̀já padà sọ́dọ̀ bàbá wa Báyọ̀ Ọ̀nànúgà ìwà òyìn lórí ṣe ẹ ti tẹ́ pop lórí show yìí ṣe ẹ gbádùn show yìí èké is my hobby amẹ̀bọ́lá fi ń ṣiṣẹ́ ṣe àyíká máa ṣèké fún yín ni ẹ pé mi fẹ́ máa pariwo Yorùbá nation fún yín mọ́ pé kẹ́ máa bẹ̀ yín tójú yín náà tójú ẹ̀yin náà ti ń rí nísìn tí bójú yín ti ń rí ojú yín ti ń jà bí àsìkò tó ní kálukú kó so ọjà rẹ̀ ẹ̀ ní so ọjà yín kẹ́ bí ti fẹ́ fojú anybody wọ́n sì ní ẹni sùúrù àwọn rìfọ́ọ̀mù lọ́wọ́ ni ilé tó dáa wò lọ́jọ́ kan péré tẹ́ni tó nílé ò bá lówó lọ́wọ́ ó lè má ṣe ètúnṣe fọ́dún 6 lágbájá ṣèlú kò dán mọ́rán tàmẹ̀dù ṣèlú kò dán bọ̀rọ̀ igi yìí ó dà yọ níná tọ̀hún ó dà yọ sọnù kì í jọbẹ̀ ó tètè jiná kíá èjù tá a bá ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó sàn ṣàǹgẹ̀lì tá a gbúrò ẹ̀ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ káyé gba Yorùbá nation ní kíákíá ká lè ṣe mẹ́ẹ̀sìbọ̀ fún òní gbẹ̀yìn ká lè dúpẹ́ gbogbo ọmọ Yorùbá nation lórí ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí o ẹ jẹ́ ká dìde ká pa àwọ̀pọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí mo bá nà ní pọ̀pà Abíọ́lá ẹni tó wù kó lè tàbà má fi ṣe bínú rárá òwe ló sọ pólóòtọ́ kì í máa yí lẹ́ni constitution Sharia 1999 constitution òun náà fẹ́ fi pa wá ní Nàìjíríà yìí o ẹ jẹ́ ká pa bàtà wa pọ̀ ká máa sá lọ sí Yorùbá nation ẹ jẹ́ pawọ́ pọ̀ ẹ yẹ ṣe bí olórí ibú ẹ yẹ ṣe bí wèrè ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká dìde fún orílẹ̀-èdè wa Yorùbá nation nìkan ló lè save wa mi fẹ́ bẹ̀yìn mọ́ fẹ́ gbẹ́ níbọ̀dì ṣépè ni ibi tí mo dé orí mi ń gbóná Sharia law gbogbo tó lọ fún wa yìí sì wọ́n ní ká padà ṣọ́ wò ó kí má gbogbo Ọlọ́run ga ẹ má ya wèrè
ká máa pọ̀ nǹkan léwé kẹ́yìn ọ̀run akọ́ ní aláwọ̀ wèrè ọlọ́múrò ọ̀rọ̀ ìyá yín ayé ìyá yín máa ta mọ́ mi lọ́wọ́ ni ọmọ ká máa bójú ó máa pé èèyàn ọkùnrin náà bẹ̀rẹ̀ sẹ́ máa lè fẹ́ ìyàwó bíi 72 ẹ má jẹ́ kí n lọ síbẹ̀ ẹ jẹ́ padà sọ́dọ̀ Báyọ̀ Ọ̀nànúgà ṣé Báyọ̀ lórúkọ àdóṣìfúnnò ṣé pọnà Ọ̀nànúgà náà ń jẹ́ Ọ̀nànúgà, who acknowledged that the national economy is weak, said the ongoing economic reform will offer the country the opportunity to become a productive economy. They play. Recently, I have been reading several reports about Vision 2010 and Vision 2022. All those reports shows that our economy has been very efficient, very weak, and if we don't do what we are doing today, one day we may end up like Somalia. Àbí ẹ̀rọ Ọlọ́run kí ọ̀nà ṣe ń ṣe ká má bàa di Somalia. Ẹ má pa mí lẹ́ kí lè tẹ̀ wọ́ mi ẹ bá mi tẹ̀ tán bọ̀ lórí iṣẹ́ ẹ bá mi ṣí ẹ o. Our economy is very weak, and what the government is doing today through this reform is to create an opportunity for us to be a productive economy. Nigeria have been consuming, and the government has been subsidizing this consumption. Kí là ń consume tó ń subsidize? Epo tó sọ pé subsidize alpha. Àgbọ̀n kan nípa epo. Èyí ni wọ́n ti subsidize epo. Ọ̀la wọn subsidize. Even hajj they subsidize. Ele subsidize hajj. Àwọn tó lọ sí hajj ní kúlíkúlí làwọn lọ jẹ. Nigeria is a joke. So I love talking about Nigeria because it's a joke. They play that will everybody see. They play oníkálukú wa wa ẹrẹ́ mi jàbọ̀jàbá. So what else do you want? Do we have to go to Sharia law? Let's go to Sharia law. Let's complete the Sharia law. Sharia law, oh, Sharia law. Kí o gbé Sharia law wá. Wọ́n ṣàfẹ́ Islamize sí Nàìjíríà. Ọlọ́run ò ní gbà fún yín. Ọlọ́run ògún gbọ́. Ọlọ́run ò ní gbà fún yín. Ẹ kà lọ sórí Sharia law. A bill seeking to make Sharia law not just a personal matter in the constitution has been rejected in the House of Representatives. Wọ́n làwọn house ti reject ẹ o. But come to think of it, èèyàn kan ló dìde tó oppose ẹ láti ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá. Èèyàn kan náà láti ilẹ̀ Igbo. But many of them ni wọ́n support Sharia law. Number one, àwọn wo náà pọ̀ nínú house. Ṣé báwọn ará bí yìí ni? Ìwà mi kọ́ wọ́n sí comment section. But ìjọ tí wọ́n ti ń sọ̀rọ̀ tí kan dìde tó ní màálù gbọ́dọ̀ jẹ́ citizen Nigeria. Táwọn kan yẹ against ẹ̀ pé láéláé. Àpábí tó jẹ́ senate president gan tó yẹ against ẹ̀. Àpábí kò padà wá kò padà yí òun padà. Kí ni àwọn nǹkan tẹ́ mọ̀ wípé wọ́n ti ń sọ nínú house fún wa ní first hearing? Ìjọba ní àwọn house yìí ṣe dáadáa lẹ́ni o, wọ́n máa sọ̀rọ̀ gidi o, tí wọ́n tún ní padà wá tí wọ́n á change ohun. They play wọ́n padà bọ̀ wá change ohun. Àwọn eléyìí ẹ já wèrè ju màálù lọ. Àwọn tẹ̀ ń wò yìí. Let's go. The bill seeks to amend section 24, 262 and 277 of the Constitution by removing persona in application of Sharia law. Wow, everybody máa ta. Sharia law. Àwọn nǹkan wo lẹ́mọ̀ tí wọ́n máa ń ṣe pẹ̀lú Sharia law? Bí kan gé apá, kan gé ẹsẹ̀. Gbogbo ẹyọ ọkùnrin wa ní south west ṣe pé ẹ láàgì fàájì gòmẹ bẹ́ẹ̀ tí bá bẹ́ǹtì gọ́ọ̀fì láyín lélẹ̀. Tí Sharia law bá dé tó máa gbà yín mú. Tó bá gbà yín mú ti yín á ta. Sharia law ti ṣẹlẹ̀ nísìnyí àwọn olórí south west náà ti bọ́ta ń sọ̀rọ̀. Because wọ́n mọ̀ pé ó lè affect àwọn gbogbo àwọn aristo wọn yẹn olóṣó on the high level àti low level
internationally náà máa ṣe olóṣù wọn lè rí ló kà ṣe mọ́ tó tán bá mú wọn àwọn ọmọ 3 years ọmọ 5 years 6 years wọ́n á lè fi wọ́n lọ́kọ wọ́n lè fi káwọn ọmọ tí wọ́n kàwé so wọ́n á lè wá ju olórí lé wa lórí àwa ti ń sìn wọ́n so àwọn ọmọ ọlọ́run ò tiẹ̀ nígbà fún yín àwọn wa ò ní sin àwọn ọmọ yín ọlọ́run ò ní gbà wọ́n sọ̀rọ̀ sókè ń sìn but irọ́ náà ní first hearing lélẹ̀ tó máa gbé second hearing wọ́n tó máa ti halẹ̀ mọ́ wọn Rẹ̀mí Tinubu tó lọ sáàfin Ọọ̀ni kábíyèsí Ọ̀jájá tó gbé 1 billion lẹ̀ ní OAU tó lọ bàtọ́ halẹ̀ mọ́ Rẹ̀mí Tinubu tó jẹ́ first wife tó jẹ́ first lady Nàìjíríà kí ló ṣe ó gbalẹ̀ Haúsá lọ straight bí wọn gbogbo pátápátá wọn ò bí wọn dà á ní kẹyẹ ká dá dúró ẹ ń ṣe bí olóṣì èmi ò ní bẹ anybody fún Yorùbá nation mọ́ fún ara yín báyìí ojú yín ṣálẹ̀ ó fi rí etí yín lẹ̀ ó fi gbọ́ wípé Yorùbá nation is the best solution wípé Yorùbá nation is the next solution nothing but Yorùbá nation etí yín lẹ̀ ó fi gbọ́ ojú yín lẹ̀ ó ebi máa fọ ojú anybody. The sponsor of the bill, Aliyu Misahu, said commercial entities find it difficult to operate, noting that the constitution did not envisage entities like Jaiz and Taj banks. The sponsor of the bill, Aliyu Misahu, said the commercial entity find it difficult to operate. Àwọn commercial entity àwọn bank tó yẹ pé wọ́n lè dá kalẹ̀ aládàádálẹ̀ báńkì tí wọ́n lè yá yín lówó, noting that the constitution did not envisage entity like Jaiz and the Taj banks. So àwọn báńkì yẹn náà báńkì tó pé ti lè yáwó tí Ìsìlámù fọwọ́ sí wípé máa yá owó ṣùgbọ́n ẹ ní san interest. So àwọn báńkì yẹn wọ́n nígbà tí ò sí Sharia law ní ìlú àwọn báńkì yẹn ò lè operate, so they need Sharia law for those banks to operate. ẹ máa mú kan ni ẹ máa mú kan ni ẹ lè bomi sẹ́nu kẹ́ máa súfèé ẹni tó bomi sẹ́nu kọ́ ló máa fẹ́ ná ẹ lè bomi sẹ́nu kẹ́ máa súfèé. Wọ́n ní Sharia law tí ò sí kò jẹ́ kí àwọn báńkì yẹn kí wọ́n lè ṣiṣẹ́, so they need to introduce Sharia law for those banks to work. ẹ lè yáwó ọbúṣìláàmù don't come for me. However, many lawmakers interpreted the move as an attempt to broaden the scope of Sharia law, which is often limited to marriage, inheritance, and other personal issues. So bá ti ṣe Sharia law èkó sọ fún ilé ẹ̀kan sọ àwọn yàrá lè lọ sí ilé ọkọ lọ́dún 5 ọdún 6 tó bá sọ̀rọ̀ báyìí wọ́n á bí ọwọ́ ẹ̀ ní ẹran tí wọ́n tó jí fóònù nílẹ̀ Haúsá ń jọ wò ṣé fóònù ló jí àbí búrẹ́dì wọn 16 years kọ́ ni wọ́n gé ọwọ́ ẹ̀ méjèèjì wọ́n gé ọwọ́ ẹ̀ méjèèjì. So are you ready? À ń sọ fún yín ẹ jẹ́ àpawọ́pọ̀ ká gba Yorùbá nation, ẹ jẹ́ ká dúró ká gba Yorùbá nation. Ẹni ká mórí wa ká fẹsẹ̀ ẹlẹ́ àbí ká fọ ọ̀run lẹ̀ ẹlẹ́nu wá rùn. Our market ayé oníkàlùkù máa padà ta mọ́ wọn lọ́wọ́ ni tẹ́ bá dìde nísìn. Èmi fẹ́ káyé mi ta, mi fẹ́ káyé àwọn olólùfẹ́ mi ta, ó ní mo ṣe ń pariwo tí wọn bá fẹ́ kí tiẹ̀ rún kẹ́fíbọ̀dì dìde pọ́mọ Yorùbá ni wá ewu tí kò yẹ kí tó sọ yẹn kẹ́fíbọ̀dì dìde ká bẹ̀rẹ̀ sí ní pariwo lórí ẹ̀. The alpha comment section kẹ́ni ọmọ bá kọ sí comment section pé àfẹ́ o ẹ bá kọrí burúkú wá sílẹ̀ Yorùbá o ẹ kó sì dànù. Kẹ́ bá kọ sí comment section kó máa kọ sí comment section kó máa ta ní comment section pé ẹ kó sì sọnù kẹ́ kórí burúkú yín dànù. Àfẹ́ wèrè nílẹ̀ Yorùbá. Kẹ́ bá ṣí ẹ̀ káàkiri everybody rí. Kí comment flow kí wọ́n pọ̀ mọ́ Yorùbá a kì í ṣe ẹranko. Wọ́n fẹ́ fi ẹ̀bà lẹ tọ́rọ́ lójú fún wa kọ́ máa pè ní kọ́bọ̀. Because of she bank things, they might yáwó tí ò ní interest, so they must introduce Sharia law. They play. They what? They play. Now,
Bamidele Salam, a lawmaker from Osun State, said the bill should be rejected because it had the potential to derail the freedom enjoyed by all religions in Nigeria. Mr. Bamidele Salami náà sọ bẹ́ẹ̀ o bí wọ́n gbọ́dọ̀ reject bills yẹn ni bill yẹn ni ó máa sọ oníkálukú sínú ìdè àwọn other religions náà a kó wọn ní pápá mọ́ra why Sharia law tọ́lẹ̀ nìkan máa lo fóònù mọ́ tọ́lẹ̀ nìkan ẹmọ tí wọ́n ṣe fún wọn ní Taliban táwọn Taliban tó gba Afghanistan ẹmọ tó ń ṣe fún wọn àti ní Sharia law ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ káàkiri lẹ̀ tẹ́ bá mẹ́bàá mi kọ́ sí comment mi fẹ́ rojọ́ púpọ̀ because inú ń bí mi ni Ọlọ́run so mi fẹ́ rojọ́ púpọ̀ lórí Sharia law yẹn ara ń kan gásà mi burúkú. Let's see. We must be careful with any changes to the constitution that could further widen division in Nigeria. They play. Wọ́n náà bọ̀ do. So ẹ mọ̀ pé Nigeria ti divide. Àwọn náà mọ̀. Ọmọ àbí. Wọ́n they must be very careful. For any changing of constitution tó lè mú kí division Nigeria kó wide kó fẹ̀ sí. So wọ́n fi ilé wọ́n fi ní ìtì yẹn àwọn wèrè fúnra yín lẹ́ ò mọ̀ fúnra yín lóògùn jẹ́ àwọn oníṣòpò báyìí jà oníṣòpò báyìí jà fúnra yín lẹ́ ò mọ̀ fúnra yín lóògùn jẹ́ oníṣòpò báyìí jà fúnra yín bẹ̀rẹ̀ máa fọwọ́ yín fọ́ Nàìjíríà tó àwọn pípọ̀ yìí wọ́n ní gbà tó ń fẹ́ ni wọ́n fẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gé wọn lápá gé wọn abájọ gbogbo àwọn àgbẹ̀ tó bá ti bá nú oko bá tó bá ti gbẹ́dà sókè báyìí bí kí wọ́n gé wọn lápá bọ́ọ̀lẹ̀ lẹ́mọ̀ èèyàn tó ti gé apẹ́ tó ṣiṣẹ́ àgbẹ̀ ojú everybody máa bọ́. Okay, further widen division in Nigeria. In any case, the matters my colleagues seek to address are already covered by existing laws, he said. Similarly, Auji Inobek Abiante ṣókò in Nigeria náà nìyẹn tó ara àwọn minister mi ò sorry sir if I'm not pronouncing your name very well ara tá n sọ ni àkíṣe kankan náà. Imagine that somebody call me outside Nigeria pé báwa only kini this letter is from Nigeria ó yá read it then I will be like Aushi Semalakshi. I am sorry sir, I am not trying to mock your name or spoil your name. Mi ò rí pé ni. And you say we are one Nigeria. I am very sure you will not be able to pronounce my name very well. Okay, ẹ ká gbọ́ nǹkan tí wọ́n sọ. Similarly, Awuji Inobek Abiante said the bill should be stepped down because of the danger it holds. Àwọn má yẹ kí n pè wọ́n wèrè. Ó dọ̀rọ̀ Sharia lọ sí gbogbo yín sọ̀rọ̀ sókè. Even àwọn mínísítà ti wà ní South West ṣe pé wọ́n máa ń lọ bẹ̀ lọ jòkó ni. Wọ́n gbọ́n pa. Àwọn náà sọ ó dọ̀rọ̀ Sharia lọ àwọn náà voice out. Oníkálukú ló máa jẹ breakfast. Time to everybody máa jẹ láti mọ̀. Everybody buy ló máa jẹ breakfast. Ẹni tó máa jẹ àmàlà, ẹni tó máa jẹ bread àti tea, ẹni tó máa jẹ ẹ̀bà, ẹni tó dẹ̀ máa jẹ kó náà. Oníkálukú lá jẹ breakfast. Okay? On the other side, now listen to this place. On the other side, several northern lawmakers supported the bill, stating that the proposal is harmless. He shook. On the other side, several lawmakers supported the bill and said it is harmless. Àwọn wo náà pọ̀ jù ní house? Well, first hearing lele, let's wait for the second hearing. But I'm pariwo, Madu should be citizen of Nigeria. Madu should not be. Apariwo adákẹ́ ni. Ṣàgbẹ́ni tí lórí ẹ̀ mọ̀. Àìgbọ́n pa. And so on stop láti gba kó màlúù káàkiri. On stop. They play lèmi àti ìjọ wa. Jẹ́ ká lanú lẹ̀ bí ìgò tàdá.
ọbọ̀ṣìláàmù o ti rí pé wéjì what wọ́n wéjì against your ìran ni o ti pé against ìran Yorùbá ni ọ̀rọ̀ ẹ̀sìn ló ṣe pé ojú ẹ̀ àpilẹ̀ ojú ẹ̀ máa bó ogun gbọ́. On the other side, several northern lawmakers supported the bills, stating that the proposal is harmless. Sharia law kò ń ṣe tó lè pa yín lára. Nígbà tó ń fi àwọn repentant boko lẹ́njọ́ òun náà wọ́n ní wọn ò lè ṣe yín wọ́n ní they are not too harmful àti wọn ò lè ṣe yín jàǹbá púpọ̀ jàǹbá kínkìnkín náà ni jàǹbá kéékèèké àṣà Saheed Òṣùpá ni mo lè ṣe ṣìnà kínkínní ṣìnà fẹ́rẹ́fẹ́ Òṣùpá mo lè ṣe ṣìnà kínkínní ṣìnà fẹ́rẹ́fẹ́ kò ní pọ̀ jù tó bá pọ̀ jù ló máa ń di ó ti yé yín so kò lè ní láì bí kán gápá kán gẹ́sẹ̀ náà ni súnmọ́ ajújàre yẹn lẹ wá kàkùn kò tí mo kàn mọ́ ní pé òfin yẹn tálíkà ló máa mú kò kí n ṣolówó Ọlọ́run bàtà ọmọ Buhari ṣe wedding wọn ṣí dẹ́ndẹ̀ ṣé wọn ṣí nana ṣé wọn gbẹ everything síta ṣé wọn ṣí nǹkan síta ta ló mú wọn nobody. Àwọn ìṣbà àtọ́ padà bí wọ́n pé wọ́n jó sopi wọ́n jó koro so ọ̀ pé olórin wo náà pè ẹ ti gbàgbé olórin tí wọ́n pè ẹ tó bá rántí bá mi kọ sí comment section tí wọ́n jó everything kí ló ti di ẹ̀ bọ́ta pẹ́ńkẹ́ ò ti di ẹ̀mí wọ́n kò dẹ̀ ní ṣẹlẹ̀ ìgbà tán béèrè lọ́wọ́ àwọn ìṣbà pé kí ló tí wọn ò ṣe kíní àwọn tán gẹrun tọ́dẹ̀ máa ń ná àwọn èèyàn ní títì tán máa fẹjọ́ máwọn lára pé ṣàríà lọ wọ́n ní Àlùkùránì ò ní káwọn challenge àwọn olórí bá fìyà jẹ wá kú a gbọ́dọ̀ challenge wọn kò sí wàhálà wọ́n tó ń rọjú wọn kankan bí ojú adó ni mọ́ ìyọkó so ti rẹ́dì ó ti múra kalẹ̀ ṣé mi ni mo sọ ni kí ló tó kéyín sókè ṣó fẹ́ bú mi ni ẹ bú mi kémi gbẹ́nu tèmi sálá gbàfọ́ kí má hà fùrọ̀ yálà yẹ ẹ̀ fún ẹ bú mi kémi gbẹ́nu tèmi dákẹ́ fún alágbàfọ́. On the other side, several northern lawmakers supported the bill, stating that the proposal is harmless. Saidu Abdullahi Ado, Ahmad Satomi, and others spoke in support of the bill. And others. Ṣé pé èèyàn kan nílẹ̀ Yorùbá, èèyàn kan nílẹ̀ Igbo, bí alẹ́ Igbo làwọn bí Calabar mú tán ti wá pẹ̀lú orúkọ wọn yẹn. Then, àwọn mẹ́ta gedegbe náà ti name ní bínsìn with and others. However, the opposition to the bill was fierce. When it has to put question by Deputy Speaker Ben Kalu, the nail had it. Man, if you want to say hi, you're going to say nay. I want nail, no way. First hearing, you come out do the second hearing, Yorubawuyi lórúkọ tèmi. Kí ló tẹ̀ ń wojú mi? Yorubawuyi lèmi jẹ́ in case you are seeing me for the first time. Lórí page, a máa ń gara o. Ọlọ́run, in case you are seeing me for the first time. I am the one and only Akalolo of Yoruba land. Adá wọn lẹ́yìn Yorùbá. Ọmọ ìjọmọlọ yóò lóye tí òpè méjì àbẹ̀ ní ọmọ òṣèré pààrọ̀. Ẹni tó bá pààrọ̀ ti wá adéwájú federal government tó máa wá sign ẹ̀ wọn adéwájú Elédùmarè. Aláwàlá ajé ògùn gbọ́. Ọmọ òṣèré pààrọ̀. See you on my next show. How far market? Tẹ́ bá rí sẹ́ bá mi kọ sí comment section. Ẹ bá wa kàn sí iléeṣẹ́ Renis Reshape and Renis Connect. Ẹ bá wa download tap send. Ẹ subscribe sí YouTube channel mi. Tẹ́ bá wá subscribe ẹ rántí tan notification bell yín kalẹ̀. Yorubawuyi ìgbà wo ló máa ń ṣe show. Mi ní time tí mo ń ṣe show. Oníyan ẹ̀ṣọ́ ọlọ́kà ìṣẹ́gbẹ́ tẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú. Ẹ̀yin tẹ́ ń fún wa ní super sticker adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń fún wa ní kílẹ̀ máa ń fún wa ní gbogbo tẹ́ ń fún wa ẹ ṣáà ṣe adúpẹ́. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń bú wa náà ẹ̀yin náà ṣe adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Small Ajuja, see you on my next show. I love you. I know you love me. I come and pretend. Ó dàbọ̀ ẹ ṣé.